ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú dédé wòyí, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa lẹ wà. ẹ̀yin single parent, ní àárọ̀ yìí mo fẹ́ sọ̀rọ̀ lórí single parent. Single parent wọ́n pé oríṣiríṣi, wọ́n pín sí ọ̀nà mẹ́ta. Àwọn single parent kan tí wọ́n bí ọmọ ẹyọ kan àbí ọmọ méjì fún bàbá kan náà, tí wọ́n dẹ̀ ti gbó bóyá àwọn tí wọ́n bẹ̀rẹ̀ marriage from age 25 tó dẹ̀ ti bímọ méjì, bóyá nígbà tí wọ́n máa bóyá nígbà tó máa padà di single parent wọ́n ti lọ sí àbí 35 37 kí wọ́n tó di single parent. Àwọn yẹn ọ̀tọ̀. Àwọn single parent kan tí wọ́n bímọ mẹ́ta bàbá mẹ́ta àbí ọmọ mẹ́rin bàbá méjì àbí ọmọ mẹ́rin bàbá mẹ́rin àbí ọmọ méjì ọmọ mẹ́rin bàbá mẹ́ta, ọ̀tọ̀ tún làwọn yẹn tí wọ́n tó ti advanced nínú age tó jẹ́ pé àwọn ọmọ yẹn ti dàgbà, ọ̀tọ̀ làwọn single parent yẹn. Àwọn single parent tí wọ́n ti bí ọmọ mẹ́ta tó wà ní bíábí from 25 to 35 wọ́n ti lọ́mọ mẹ́ta bóyá bàbá méjì, ọ̀tọ̀ tún làwọn yẹn. Àbí àwọn tó bí mẹ́ta bàbá mẹ́ta àbí àwọn tó bí ọmọ mẹ́ta bàbá kan, ọ̀tọ̀ làwọn yẹn. Ìwọ tó bá jẹ́ single parent tó wà láàrin 25 to 35 tó ti ní ọkọ méjì already, or bó ti ní ọkọ méjì already tó dẹ̀ ní single parent ní ẹ, jọ̀ọ́ nítorí Ọlọ́run má wulẹ̀ ṣòpò. Torí tá bá wo single parent tó ní ọmọ mẹ́ta tó dẹ̀ wà ní age 25 sí 35, ẹ rí pé àwọn ọmọ yẹn á sì kéré. Kò kí single parent tó dábàá ipò fẹ́fẹ́ ọkọ míì lẹ́yìn tó ti ní ọkọ méjì tó dẹ̀ ti bímọ mẹ́ta, kò tó dábàá pé ó ti fẹ́ ọkọ míì, jọ̀ọ́ jẹ́ kí ọwọ́ àwọn ọmọ yẹn tó etí. Nítorí pé mo rí ọ̀pọ̀lọpọ̀ single parent tó wá ń bá mi, tẹ bá ní how old, wọn láwọn ìmí à ní 25 òun lọ́mọ mẹ́ta, ìmí à ní 35 òun lọ́mọ mẹ́ta. Ọkọ mélòó ló bímọ mẹ́ta yẹn fún? Ìmí lè lọ́mọ ọkọ méjì, ìmí lè lọ́kọ mẹ́ta. Jọ nígbà tó jẹ́ tó wà between the ní 25 to 35 tó ti ní ọmọ méjì mẹ́ta bàbá méjì, ọkọ wo ló tún ń wá? Torí àwọn ọmọ yẹn èyí tó máa dàgbà jù nínú wọn, tó máa dàgbà jù nínú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá wà ní 25 to 35, èyí tó máa dàgbà jù nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bóyá ó dàgbà jù bóyá 15. Ọkọ wo ló tún ń wá? Àwọn méjì àpọ̀wọ́lé 15 tó àwọn ọmọ kejì tó bá pọ̀wọ́lé ìyẹn á jẹ́ ọmọ bí ọmọ 12 àbí 13. Èyí tó bá pọ̀wọ́lé yẹn á jẹ́ ọmọ 7 àbí 5. Jọ ọkọ wo ló tún wá nígbà yẹn? Ẹ̀yin obìnrin kan ẹ máa ń wà selfish débi wípé ẹ kì í ronú àwọn ọmọ tẹ́ bí sílẹ̀, ẹ máa ń ronú ara yín àti lọ́kọ. Jẹ́ kí n sọ kinní kan fún ẹ̀wọ̀ single parent tó ì tí ì dàgbà jù táwọn ọmọ ẹ̀ ò tí ì dàgbà tó dẹ̀ ti bímọ fún bàbá mẹ́ta àbí bàbá méjì táwọn ọmọ ẹ̀ ò tí ì dàgbà. Kò sí ọkùnrin tó máa pàdé ó máa lù ẹ́ ní jìbìtì òbò ni. The fact pé ó wà between 25 to 35 ó dẹ̀ ti lọ́mọ mẹ́ta bàbá méjì. Number one, ìkan alákọ̀ọ́kọ́ tó fi ẹ̀wọ̀n fún ọkùnrin pé o kì í ṣe serious type nìyẹn. Ìkan alákọ̀ọ́kọ́ tó fi ẹ̀wọ̀n fún ọkùnrin wípé òun ṣe ẹni tó lè fẹ́ nìyẹn. Tó bá meet ọkùnrin kankan nígbà yẹn tó lóun fẹ́ ó fẹ́ dú ẹni kò lè fẹ́ ẹ. Tó bá dẹ̀ fẹ́ ẹ, tó bá lọ fọkàn sí ipò máa fẹ́ ẹ, ó ṣeé ṣe kó ṣe àwọn ọmọ ẹ, ó ṣeé ṣe káyé àwọn ọmọ ẹ bàjẹ́. Torí wípé ní ọkùnrin ní ọkùnrin fúnra rẹ̀ àwọn gangan wọ́n need baby, big baby ni wọ́n already. Báwo ló ṣe fẹ́ cope? Ìwọ tó ti lọ́kọ méjì tó bímọ mẹ́ta táwọn ọmọ ẹ̀ ò tí ì dàgbà tó tún sáré àti wọkọ̀ kiri. Bó o ṣe máa gbájú lé àwọn ọmọ yẹn, bó ṣe máa gbájú mú ojú tó àwọn ọmọ yẹn ló yẹ kó máa wá. Bó ṣe máa tọ́ àwọn ọmọ yẹn tí àwọn ọmọ yẹn ò fi ní fall sí irú life tí wọn náà fall sí ló yẹ kó máa sá kiri. Ìgbà tó bá lọ fẹ́ ọkọ tó ti ní ọkọ méjì already ọmọ mẹ́ta táwọn ọmọ yẹn ò dẹ̀ tí ì dàgbà náà tí ì ní training kankan, báwo ló ṣe fẹ́ ní time fáwọn ọmọ yẹn ńgbà bó bá sọ pé o tún lọ kó lọ sílé ọkùnrin kan, o tún lọ fọkùnrin kan? Kí ló dé tí a ò kí ń jẹ́ kí iṣẹ́ ọwọ́ wa kó má máa tàn wá jẹ? Single parent tó wà ní age bí 25 to 35 tó ti bímọ mẹ́ta bàbá méjì,
ọkùnrin kankan ò ní fẹ́ kó mú ẹ bí o ò ní lè serious because number one o ti fún ọkùnrin yẹn ní chance tó lè fi bú ẹ torí ìjà ṣẹlẹ̀ irú ọkùnrin yẹn gan a máa fìtìná tí ẹ kò lè ṣe mistake kó lè jèrò ọ̀rọ̀ lára ẹ pé èyí tó ṣe tó fi rí ilé ọkọ gbé tó fi bímọ 3 bàbá 2 at your age o tún fẹ́ ṣe fún ibi tó bá ti jẹ jàre gan ọkùnrin yẹn a máa wá ẹ̀bí jáde ńbẹ̀ nítorí pé ó fẹ́ ráyè jèrè ọ̀rọ̀ lára ẹ pé kò ní ẹ fẹ́ ó kàn fẹ́ du ẹ kó fi ẹ lẹ̀ ní á wá máa ṣọ́ ẹ kó lè ṣìwà wò so that a lè ráyè jèrè ọ̀rọ̀ lára ẹ pé o ò lè rí ilé ọkọ gbé o ti bímọ 3 bàbá 2 already àwọn ọmọdé ṣì kéré irú ọkùnrin yẹn ò ní take it serious torí irú ọkùnrin tó bá pàdé tó lọ́mọ 3 bàbá 2 táwọn ọmọ yẹn ò dẹ̀ tí dàgbà tí wọn náà ò tí dé age kankan ọkùnrin yẹn gan ti bẹ́ẹ̀ calculate pé nígbà wo ló ti bẹ̀rẹ̀ sí ní dóko a ti bẹ́ẹ̀ calculate pé nígbà wo ló ti bẹ̀rẹ̀ sí ní bímọ a ti fún ara ẹ̀ visualize irú life tó ti gbé sẹ́yìn ọkùnrin yẹn ò ní take it serious ó máa dú ẹ nígbà tó bá sú a wá bó ṣe máa ṣiṣẹ́ bó ṣe máa gbá ẹ dànù torí pé kò ní fẹ́ jẹ́ kó fi bùkátà àwọn ọmọ 3 kó fi pa òun ó dẹ̀ ti mọ̀ pé o ò lè serious ó ṣeé ṣe kọ́mọ kankan má jáde lára ẹ̀ fóun 3 tó bílẹ̀ báwo ló ṣe fẹ́ tọ́ kò ní tiẹ̀ ní fẹ́ kó bímọ fóun torí ó mọ̀ pé tó o bá ti bímọ fóun o ti táì òun nìyẹn dandan responsibility àwọn ọmọ ẹ̀ kankan a máa bọ́ sọ́wọ́ òun so tó bá ti wà ní category single parent tó ti ní ọmọ 3 bàbá 2 tí ò dẹ̀ tí advance in age bóyá tó ti bẹ̀rẹ̀ sí ní bímọ at age 20 tó wá rò bóyá o meet ọkùnrin kan tó máa fẹ́ o fẹ́ fòbò ara ẹ̀ jó gífà ní iṣẹ́ ẹ bó ṣe máa gbájúmọ́ àwọn ọmọ yẹn tí àwọn ọmọ yẹn ò ní yẹ ẹ̀yà tí ìwọ náà yà òun ló yẹ kó gbá mọ́ bóyá ní kó má wá oko o lè máa wá oko o ò ní wá ẹni ọkùnrin tó yẹ no string attached o ò ní wá ọkùnrin kan tó máa ní o fẹ́ nítorí pé tó o bá sọ pé o wá ọkùnrin kan tó o fẹ́ at that age at that time ìyà ló máa fi jẹ àwọn ọmọ yẹn tó o bá ṣọ́ra àwọn ọmọ yẹn náà máa live irú life tí wọ́n live tó sọ ẹ́ di ọlọ́mọ 3 bàbá 3 tó sọ ẹ́ di ọlọ́mọ 3 bàbá 2 tó o bá sán ṣòkòtò ẹ kó mú oṣù káàárù ẹ kó oṣù dáadáa kó o gbájúmọ́ àwọn ọmọ yẹn kó sàn já ẹ kó le má rò bóyá o máa gbé ọmọ 3 lọ bá ọkùnrin kan at age 35 nígbà tí wọ́n jẹ́ 35 tó dẹ̀ ti bímọ 3 tó ọmọ 3 bàbá 2 àbọ̀ ọmọ 3 bàbá 3 kó rò bóyá o máa ọkùnrin kan ó láyọ̀ lé débi tó máa bẹ ẹ̀ tọ́ àwọn ọmọ yẹn níbo ló ti má gbàgbé pé irú ọkùnrin tí wọ́n náà máa fẹ́ ń gbà yẹn náà ti bímọ tiẹ̀ ṣé ó máa gbé bùkátà ọmọ tiẹ̀ mọ́ tiẹ̀ ni ó dẹ̀ ṣe irú ọkùnrin yẹn ẹ máa jọ máa wá oyún ni ò ní bímọ fún irú ọkùnrin yẹn fúnra ara ẹ ó ti sọ fún pẹ̀lú bí láìvẹ̀ ṣe rí ọmọ 3 bàbá 3 àbọ̀ ọmọ 3 bàbá 2 at your age o ti fúnra ọkùnrin yẹn ti kọ́kọ́ mọ irú life tó ti live bí life ẹ ṣe rí structure life yẹn ó ti jẹ́ kí ọkùnrin yẹn mọ̀ pé o ò live correct life tó bá tẹ̀ wá jẹ́ pé orí ló ń tì í pé ìwọ ẹ̀kọ́ ló ń tì ẹ́ jáde nílé ọkọ kẹ́ pé bóyá sábàbí ni ọkùnrin yìí ò ní bẹ́ẹ̀ mọ̀ pé sábàbí wọ́n á máa wò wọ́n á máa ṣọ́ ẹ torí nígbà míì tí àwọn obìnrin míì ti bá wọn sọ̀rọ̀ àwọn jẹ́ single parent tán bá ti ń bá mi sọ̀rọ̀ mo máa ń rí nínú ìwà wọn pé bọ́n bá fẹ́ ọkọ 10 wọ́n sì máa ṣe mistake ó máa gbá wọn jáde ni ìwọ tó o bá jẹ́ single parent tó ti bí ọmọ 3 tó ò tí advance in age má wá ọkọ kọ́kọ́ ló kù ẹ̀ kù bó o ṣe máa sán ṣòkòtò ẹ tó o máa gbájúmọ́ àwọn ọmọ tó o bí sílẹ̀ tó máa tọ́ wọn débì kan kó o tó sọ pé o wá ọkọ ọ̀rọ̀ ọkọ kọ́ ló kàn ẹ́ ọ̀rọ̀ iṣẹ́ àti gbígbájúmọ́ àwọn ọmọ ẹ mímójútó àwọn ọmọ ẹ kí àwọn ọmọ ẹ má ba ya ẹ̀yà kó má ba live irú life tí wọn náà live torí tó o bá ṣọ́ra tó o bá lọ mú serious ọkùnrin wọnú life ẹ at that time àwọn ọmọ yẹn máa suffer àwọn ọmọ yẹn máa jìyà àwọn ọmọ yẹn ò ní live life tó yẹ àwọn ọmọ yẹn ò ní wà fulfilled in life ó ṣeé ṣe kí àwọn ọmọ yẹn padà live irú life tí wọ́n live nítorí pé nígbà tí àwọn obìnrin bá ti ní àwọn yóò fẹ́ wèrè kan torí mi ìmọ̀rú ìfẹ́ tí single parent ọlọ́mọ 3 bàbá 2 tó ì tí advance in age mo fẹ́ mọ̀rú ìfẹ́ tó ló fẹ́ fall in love pẹ̀lú ọkùnrin mi tó máa fi àwọn ọmọ 3 tí wọn ì tí dàgbà débì kankan sílẹ̀ tó máa ní o wà in love pẹ̀lú ọkùnrin kan ó wá rò pé ọkùnrin yẹn máa fẹ́ ẹjọ́ máa dóra yín ni sàkátàpàrà lèmi máa sítọ̀ tèmi okó ni wàá máa wá ní age yẹn o ò ní máa wá ọkọ èlò lọkùnrin yẹn fẹ́ máa gbà ṣọkùnrin yẹn ò ní bímọ tẹ́lẹ̀ fúnra rẹ̀ o wá fi pé irú ọkùnrin yẹn máa fẹ́ kó bímọ fóun o wá fi pé bùkátà ọkùnrin yẹn á gbọ́ bùkátà ẹ pẹ̀lú ọmọ 3 you must be joking
iṣẹ́ àti pẹpẹ àárù ẹ ni kó lọ gbájúmọ́, kó mú aṣọ kó so òṣùká ẹ dáadáa bí àwọn ọmọ ẹ ò ṣe ní yà ẹ̀yà tí ìwọ yà, bí àwọn ọmọ ẹ ò ṣe ní rin irú ìrìn tí ìwọ rìn, bí àwọn ọmọ ẹ ṣe ní jẹ ìyà tí ìwọ náà ti jẹ lọ́wọ́ ọkùnrin. Ẹ jẹ́ ká máa ronú bá a bá ṣe tọ́ ọmọ wa la ṣe máa bá. Ìwọ single parent tó ti jìyà lọ́wọ́ ọkùnrin méjì tó bímọ mẹ́ta, jọ ìfẹ́ wo ló tún wá, oko wo ló tún wá, kí ló dé tó kọ́kọ́ máa ọkọ wo ló tún wá, kí ló dé tó kọ́kọ́ wá oko bí a kò ní stable relationship, no string attached. Kẹ́yìn nǹkan tí mọ̀ kó ti sọ fọ́kùnrin yẹn pé o ò wọ́kọ, so kó má máa expect too much from you, kó má máa expect bí a time tó yẹ kó o gbà kó o fáwọn ọmọ ẹ kó fẹ́ wá máa steal time yẹn. Irú ọkùnrin yẹn tó bá ṣọ́ra tún máa bá àwọn ọmọ ẹ jowú, wá fẹ́ wá tó bá ṣọ́ ara ẹ ó máa pàdánù ọ̀nà méjì, torí wàá pàdánù ọkùnrin tó lóò nífẹ̀ẹ́, wàá tún lù ẹ ní jìbìtì òbò, wàá tún ṣe àwọn ọmọ ẹ, torí nígbà tó yẹ kó o gbájú dáwọn ọmọ wàá máa sáré tẹ̀lé ọkùnrin tó sọ pé o nífẹ̀ẹ́ tó rò bóyá o ti rọ́kọ o ò dẹ̀ mọ̀ pé ọkọ lórí, wàá máa sáré tẹ̀lé àsìkò tó yẹ kó mójú táwọn ọmọ ẹ kó sán ṣòkòtò ẹ wàá ní òun sáré ọkọ ká. Jọ ọkọ wo ló ń wá lẹ́yìn ọmọ mẹ́ta tí wọn ì tí ì dàgbà? Ọkọ wo ló ń wá? Torí ẹ̀yin tẹ máa ń pè mí ẹ jẹ́ ọmọ mẹ́ta ni mo ti bí, I'm 25. I'm 25 yẹn tí ọkùnrin bá gbọ́ pé o ti bímọ mẹ́ta at 25, signal wo lo rò pé òun sẹ́ǹsì ọkùnrin? Signal wo o rò pé irú ọkùnrin yẹn máa fẹ́ torí pé o jẹ́ 25 o ti bímọ mẹ́ta? Tọkùnrin bá gbọ́ pé o ti bímọ mẹ́ta you are 35, signal wo lo rò bóyá òun sẹ́ǹsì ọkùnrin yẹn? Báwo ló ṣe rìn, báwo ló ṣe ṣe, ọmọ ọdún mélòó ló máa rí, kí ló ti achieve? Àfi tó bá ní nǹkan kan sílẹ̀ tó table síwájú ọkùnrin yẹn pé o ti achieve láyé, and then tó bá dẹ̀ ti achieve láyé jẹ́ kí n sọ kankan fún ẹ, at that age tó fi bímọ mẹ́ta ọkùnrin tó bá fẹ́ ò ní fílẹ̀ débi tó máa dá ilé mọ́ṣú, wọ́n á jọ máa torí ó máa fẹ́ ọkọ bó ṣe yẹ kó fẹ́ ọkọ ni. tó bá tiẹ̀ máa fẹ́ra wọn lẹ̀ àwọn méjèèjì àti advance in age, but ìwọ tó jẹ́ 25 28 tó ti lọ́mọ mẹ́ta, ọmọ mẹ́ta yẹn how old age wo lo rò pọ́n máa jẹ́ tí wàá sọ pé òun wọ ọkọ alálùbáríkà ó lè rí ọkọ alálùbáríkà, okó alálùbáríkà ló máa rí. Kẹ́yẹ́ máa tanra yín. Single parent yàtọ̀ sí single parent. Àwọn single parent tó ti tọ́ ọmọ wọn débi tó ti dórí, tó ti tọ́ ọmọ wọn débi pé tí wọ́n bá fi ẹ̀gbin fẹ́ lu ọmọ wọn nílé ọkọ gan, àwọn ọmọ wọn gan máa lè kọ́ fúnra wọn. Àwọn yẹn ọ̀tọ̀. Àwọn ìwọ tó ò tí ì tọ́ ọmọ ẹ̀ táwọn ọmọ ẹ̀ sì wà ní àròbó tó dẹ̀ ti ní ọkọ méjì tẹ́lẹ̀ bàbá mẹ́ta, jọ nítorí Ọlọ́run ọkọ wo ló tún ń wá? Kí ló dé tó sán ṣòkòtò ẹ kó o tọ́jú àwọn ọmọ ẹ̀, kó o wá oko stable oko permanent oko tó jẹ́ wípé ẹjọ́ máa gbádùn ara yín, tí nǹkan kan bá yọ o ní wá relationship of benefit. Á tọ́jú ẹ níwọ̀nba, ìwọ náà dẹ̀ tọ́jú ẹ níwọ̀nba, kò ní sí pé bóyá ọkọ mi ni o wàá sọ fọ́kọ wàá fáwọn ọmọ mẹ́ta lẹ̀ tí wọn ì tí ì tó èjì kankan wàá lọ gbájúmọ́ ọkùnrin kan máa tọ́jú ẹ lẹ́yìn bàbá méjì ọmọ mẹ́ta. Ẹ jẹ́ kí àwọn obìnrin máa ronú. Iṣẹ́ èèyàn, ìdíṣẹ́ èèyàn náà ti ń mọ̀yàn lọ́lẹ̀. Iṣẹ́ èèyàn ló kọ́kọ́ ṣe kókó tí àwọn ọmọ ẹ bá sì kéré tó dẹ̀ ti ní ọkọ méjì bàbá ọmọ mẹ́ta already. Má tiẹ̀ ronú ọkọ rárá, má ronú serious relationship rárá, ronú friendship, ronú okó kó o lè ráyè gbájúmọ́ àwọn ọmọ yẹn kó o tọ́wọ́ dórí kí ìgbésí ayé wọn kó má ba rin ìrìn àjò tí wọn náà rìn tó sọ ẹ́ dọlọ́kọ mẹ́ta bàbá mẹ́ta ọmọ mẹ́ta, kó má ba káwọn ọmọ ẹ má padà rìnrìn àjò tó sọ ìwọ di ọlọ́kọ méjì ọmọ mẹ́ta. Ẹ jẹ́ ká máa ronú. Then ẹ̀yin ìyá bẹ́ẹ̀ bá ṣe tọ́mọ yín lẹ ṣe máa bá tó bá wù ẹ́ kó o tọ́mọ ẹ̀. Àìmọye àwọn ìyá tí wọ́n bímọ tí wọ́n sì ń gbégbá tọrọ owó ní títì, àìmọye àwọn ìyá tí wọ́n bímọ ṣùgbọ́n tó jẹ́ pé ará àdúgbò ló ń tọ́jú wọn. Gbogbo nǹkan tó o bá ṣe lénìí wàá bá lọ́jọ́ iwájú lórí àwọn ọmọ ẹ̀. Ìwọ ìyá tó jẹ́ pé nígbà tó yẹ kó o gbájúmọ́ àwọn ọmọ, ẹ̀kọ́ àwọn ọmọ, iléèwé àwọn ọmọ, wẹ́fẹ̀ àwọn ọmọ, ṣe ló ń raṣọ patí tó ń lọ sí patí kiri nígbà tó ń rèdí tó ń gọ̀dì. Rántí pé nígbà kan ìdí tó ń lọ ń gé patí yẹn, ìdí yẹn á le kò ní ṣe é gé mọ́. Rántí pé aṣọ tó èjìká tó gbé aṣọ ẹ dúró kò ní lè èjìká yẹn máa yẹ̀ nígbà kan. Rántí pé ojú ẹ tó dán mọ̀rànmọ̀ràn ti gbé makeup dúró lórí ẹ̀, rántí pé makeup yẹn á flat, á máa ṣomi tó bá yá. Àwọn ọmọ tó máa daṣọ bù ẹ́ nígbà tí ò ní sí agbára tó o nílé ní mọ́, o fi wọ́n lẹ̀ ò gbájú tó wọn. Gbogbo party ló ń lọ ní weekend. Wọ́n fẹ́ ràwé school ọmọ,
ó pay ẹ láti fi owó ra aṣọ, ó pay ẹ láti fowó ra gold, ó pay ẹ láti fowó ṣe party, ó pay ẹ láti travel káàkiri ju pé kó fún àwọn ọmọ ẹ lówó oúnjẹ lọ sí school, kó pààrọ̀ aṣọ school ọmọ, kó ràwé ọmọ. Bó o bá ṣe tọ́ ọmọ ẹ lẹ́ni ló máa bá lọ́jọ́ iwájú. Àwọn ìyá kan wà tí wọ́n máa ń gbégbá ní bára, tó máa ń gbé bára ní bus stop, tó máa ń tọrọ owó. Àwọn ìyá kan wà tó jẹ́ wípé wọ́n máa ń sùkò pa wọ́n ní títì tó dẹ̀ ní ọmọ. Àwọn ìyá kan wà tó jẹ́ pé wọ́n wà wọn ò yàtọ̀ sí àgàn tí ò lọ́mọ láyé. Ọ̀pọ̀lọpọ̀ wọn, kò ṣe gbogbo wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn ìtọ́ tó tọ́ ọmọ ẹ òun ló máa bá lọ́jọ́ iwájú. Tó bá tọ́ ọmọ ẹ ní ìtọ́ wípé tó bá dọjọ́ iwájú kọ́kàn ẹ balẹ̀, kó lè tọ́jú ẹ, kó lè ní access láti tọ́jú ẹ, wàá bá. Tó bá dẹ̀ tọ́ ọmọ ẹ nítọ́ wípé ọkọ ẹ ò tiẹ̀ ní balẹ̀ pẹ̀lú àwọn fámílì ẹ̀ débi tó máa rántí ìwọ ìyá, wàá bá ń bẹ̀. Bó bá ṣe sán ṣòkòtò ẹ sí, bó bá ṣe agbára ẹ tó o ní ọjọ́ àárọ̀ ẹ̀, ibi tó o bá lò sí ibẹ̀ ló máa bá lọ́jọ́ iwájú. Tó bá lo agbára ẹ sórí party, tó lo agbára ẹ lórí club meeting, tó lo agbára ẹ lórí party weekend, tó lo agbára ẹ lórí iṣẹ́ tó gbájúlọ mọ́, tó bá dọjọ́ iwájú nígbà tí agbára yẹn ò bá sí, tó jẹ́ pé agbára àwọn ọmọ ẹ ló wà ńbẹ̀ láti tọ́jú ẹ, nǹkan tó o gbìn ní ọjọ́ àárọ̀ ẹ̀ òun ló máa ká lọ́dọ̀ àwọn ọmọ. Ẹ má gbàgbé gbogbo àwọn ọmọ yìí, wọ́n rí gbogbo nǹkan tí à ń ṣe fún wọn. Wọ́n rí gbogbo nǹkan tá à ń ṣe fún wọn. So ìwọ ìyá tó gbádùn pàtí ju pé kó tọ́jú ọmọ lọ. Ìwọ ìyá tó gbádùn láti ra aṣọ pàtí, láti ra aṣọ, láti ra gold, láti ra oríṣiríṣi nǹkan, láti look fine, kí ọmọ ẹ máa dọ̀tí. Nígbà ó bá dọjọ́ alẹ́, nígbà tí ò ní sí agbára yẹn mọ́, ìwọ náà wá padà wá dọ̀tí àwọn ọmọ ìyá wa mọ́. Ìwọ ìyá tó jẹ́ pé the best láyé ló ń wọ̀, ṣùgbọ́n aṣọ máa ń yá aṣọ fáwọn ọmọ ẹ̀, wá lọ sí charity shop, wá lọ ra aṣọ fáwọn ọmọ, ìwà lọ ra gold, wá lọ ra oríṣiríṣi. Àwọn ọmọ ẹ̀ á máa wà kísà, wọn á máa rí jákujàku. Ń bò bá dọjọ́ iwájú tí agbára yẹn ò sí fún ẹ, ìwọ ló máa padà wá wọ àkísà tó ò dẹ̀ ní lẹ́nu ọ̀rọ̀. Bó o bá ṣe tọ́ ọmọ ẹ nígbà tó wà tó ní agbára, bẹ́ẹ̀ náà ló ṣe máa tọ́, ló máa bá. Tó bá tọ́ nítọ́ wípé kí ọkàn ẹ balẹ̀, kó balẹ̀ nínú fámílì ẹ̀ débi pé wọ́n máa rántí ẹ̀. Tó bá tọ́ ọmọ ẹ nítọ́ wípé nǹkan tí ìyàwó ẹ̀ bá ti sọ fún ló máa gbọ́, àbí ìyàwó ló máa jàgàbá lórí ẹ̀, wá bá. Tó bá tọ́ ọmọ ẹ nítọ́ wípé òun ló máa ṣe olórí nínú ilé ẹ̀, tẹnu ẹ̀ máa múlẹ̀, ìwọ náà wàá bá ń bẹ̀, á lè tọ́jú ẹ̀. But ẹ̀yin ìyá tí ẹ fi nǹkan tó yẹ kẹ́ ẹ gbájúmọ́ láàárọ̀ ọjọ́ alẹ́, láàárọ̀ ayé yín sílẹ̀, tẹ́ ń gbájúmọ́ material things, tẹ́ ń gbájúmọ́ rọ́ndọ̀rọ̀ndọ̀ káàkiri, tẹ́ ẹ̀ tọ́jú ọmọ, tẹ́ rò bóyá àgbàlagbà ṣe rí lẹ ṣe máa rí tó bá ní títí dọjọ́ alẹ́. Ẹkún ọjọ́ alẹ́, Ọlọ́run má jẹ́ padà gbégbá bára ní bus stop. Ọlọ́run má jẹ́ kó padà sọ̀kò fún yín. Ọlọ́run má jẹ́ pé dementia tètè wọlé sí yín lára ńgbà tẹ́ ẹ̀ bá rí ọmọ, tẹ́ ẹ̀ bá rọmọ around yín, orí yín á yí débi pé ní títì náà ti máa mú yín wálé. Ẹ ní mọ̀nà lé mọ́. Bó bá ṣe tọ́ ọmọ ẹ̀, nígbà mi ẹ wọnú ilé àwọn ìyá mi bá a máa rùn. Bẹ́ẹ̀ náà lẹ wọnú ilé àwọn ìyá mi, ọmọ mi á kọ́lé fún yẹ, á rí pé tí yẹ bá ti tọ́ débì kan, á kọ́lé fún yẹ, á fi ìyá sí. Bẹ́ẹ̀ bá ṣe tọ́ ọmọ yín ni. Ẹ má dẹ̀ jẹ́ kí n tàn yín. Kò sí ni àfi tí ò bá sọ́lọ́run lókè. Ọmọ tó o bá tọ́jú dójú àmì, Ọlọ́run máa naturally fi àánú ẹ̀ sí lójú. Ṣùgbọ́n ọmọ tó o bá káwọ́ tọ́jú, tó ń tọ́jú ẹ̀ nítorí wípé kí n kó tó jogún máa jọgbọ̀n, wàá bá ń bẹ̀ tó bá dọjọ́ alẹ́. Má gbàgbé pé ẹnu tó fi ń jogún jọgbọ̀n nígbà tó sì wà ní Ṣàngó Òde, ẹnu yẹn tó bá yá á papọ̀, ò ní rè rógún jẹ mọ́. Àwọn ọmọ tó yẹ kó máa fún ẹ ní ogún jẹ, ní ọgbọ̀n jẹ, ò tọ́jú wọn dáadáa. Bẹ́ẹ̀ bá ṣe tọ́jú ọmọ, bẹ́ẹ̀ lẹ ṣe máa bá. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí o. A máa ṣe ṣàbàríkòlò fún àwọn tó ti wà ní ṣàbàríkòlò later lénìí, bóyá bí around 3-4, torí mo níbi tí mò ń lọ ní alẹ́, mo dẹ̀ ní show tí mo fẹ́ ṣe ní gbọ́mi sí mọ́jọ. A máa ṣe ṣàbàríkòlò lénìí, ṣàtàbà dẹ̀ lè ṣe lénìí, a ṣe lọ́la. Bó yìí ni mo mú wá fún yín lénìí o. Gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ mọ afẹ́ ayé ṣe lénìí, afẹ́ ayé yẹn dópin níjọ́ kan nígbà tẹ́ ẹ bá ti dàgbà. Ọrùn yín gan ẹ̀ nílé wọ gold mọ́ ń gbò bá yá, ẹ gbájúmọ́ ọmọ yín. Ẹ̀yin single parent náà tí ẹ tí ì débì kankan kẹ́ ẹ tó máa bímọ, dédèdè wípé ẹ ti pàpà wà on your own, gbájúmọ́ṣẹ́ ẹ, sán ṣòkòtò ẹ láti tọ́jú àwọn ọmọ ẹ, káwọn ọmọ ẹ má bá rin ìrìn tí wọ́n náà rìn tó sọ ẹ dà bó ṣe dà. Èyí ni mo mú wá fún yín lénìí o. Ire o, ẹ káàárọ̀, sabarikolo.com, ẹ lọ register ńbẹ̀. Ó dàbọ̀.